This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Oba Oluwo Tun ti bẹ̀rẹ̀ báyìí o. Ó tún ti fáwọn ọba ní rìsíìtì padà báyìí o. Pé ọba Ọlọ́run ló relé fún kò ṣe èèyàn mọ́ o. Oba Oluwo ní gbogbo àwọn ọba tí bá ń bọ̀ rìṣà. Bọ̀ a ní question ọ̀fẹ́ bèèrè lọ́wọ́ Oba Oluwo báyìí. Kí ni Oba Oluwo lọ ṣe ní ọ̀dọ̀ àwọn ọba ẹlẹ́bọ? Àwọn tí wọ́n gbé ìṣẹ̀ṣe lárugẹ lẹ́rí yẹn. Kí lọba lọ ṣe ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ? Bọ̀ kí lẹ lọ ṣe lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ? Mo rò pé lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ pé fẹ́ lọ ṣe wáàsí fún wọn ni. Torí bẹ́ẹ̀ máa ń ṣe wáàsí yẹn lórí social media, mo rò pé fẹ́ lọ ṣe wáàsí fún wọn gidigidi gan ni. Ṣé ilé ìwà dá níbi tẹ lọ tẹ dídì múra lọ ṣe bẹ́yìn là ń wò ní fọ́nrán yìí? Ẹ̀yin lẹ múra tẹ wọṣọ tẹ múra láti lé yín láti lọ. Ẹ dẹ̀ mọ̀ pé ibi tẹ́ ń lọ yìí kò ń ṣe mọ́ṣáláṣí, kò ń ṣe mosque. Ẹ mọ̀ pé ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe ni, mọ̀ pé kò ń ṣe church. Ẹ mọ̀ pé ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe paraku lẹ̀ ń lọ. Kí lẹ wá lọ jókòó tí wọ́n fún? Èmi ti rò pé bóyá bẹ́ ṣe máa ń ṣe lórí social media, bẹ́ ṣe máa ń get ready fún ìṣẹ̀ṣe àti gbogbo ẹ̀. Pé ẹ ready fáwọn oníṣẹ̀ṣe pé iṣẹ́ òkùnkùn náà ṣe. Mo rò pé bẹ́ ṣe lọ yẹn ẹ fẹ́ lọ gba microphone ni. Bẹ́ẹ̀ sọ fún wọn pé gbogbo ìṣẹ̀ṣe tán ṣe yẹn ọ̀rọ̀ bíṣì ni o. Gbogbo àwọn ẹlẹ́bọ inú náà ń lọ. Mo rò pé tí ẹ máa bínú kúrò ń bẹ̀ ni. Ẹja máa gbọ́ ètò kù lẹ́nu Oba Oluwo wọ́n jẹ́ ń fi oríṣiríṣi kò bá kún gbé ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ọba tẹ lọ jókòó tí níbi tẹ lọ jókòó ẹ̀yìn á sẹ́ǹdẹ̀lé sáwọn ti Saudi. Ó ga gan-an. Anyway, ẹja gbọ́ ètò kù lẹ́nu Olúwo. Gbogbo ọba pátá tó bá ti ń bọ̀ ìsà ẹrú òòṣà ni. Torí ẹ̀ ní ẹbí jẹ́ igbákejì òòṣà. Torí ẹrú òòṣà ni òun ní sọ́lé òòṣà. Òun ní sọ́lé kínní bí babaláwo iṣẹ́ babaláwo dẹ̀ ni. So gbogbo wọn àbabaláwo ni. Wọ́n tó bá jọba aládé Ọlọ́run lọ́ba. Òun ló ń rólé fọ́lọ́run. Ọlọ́run èrò lé kẹ̀ẹ́ ṣe ẹrú òòṣà. Aláṣẹ lórí gbogbo òòṣà. Ọlọ́run gan ni aláṣẹ lórí òòṣà. Ọlọ́run ni. Torí ẹ̀ iṣẹ́ mi pé ní ìwòsí mi ilé Ọlọ́run, ilé Olódùmarè, ilé Ọlọ́run àkọ́kọ́ ààfin Ọlọ́run ni èyí tá a kọ́ declare ní gbogbo ilẹ̀ Yorùbá pé ilé Ọlọ́run. Even gan Nàìjíríà, even gan ní gbogbo ayé. Ẹ̀tọ́ mọ́sálásí lọ́wọ́ ààfin mọ́sálásí lè. Ibi náà ní mọ́sálásí ní sẹ́yìn ilé ìjọsìn Ọlọ́run ní mọ́sálásí náà. Mọ ilé ọba ohun tá a lè ṣe mẹ́ náà lè ṣe ní. Mọ eléyìí tó wá gbé pẹ́ẹ́lí nítorí gbé pẹ́ẹ́lí ní pé tí ọba ti sóòsà ń bẹ̀ ni o nítorí gbé pẹ́ẹ́lí ní pé ibẹ̀ ni ṣe é pé ìláròlé ìmáàmù ní ìsìn àròlé ànábì ọba àròlé Ọlọ́run àfi tí bá ń gbé ilé Ọlọ́run wọ́n kàn fèmí sọ́bì wíwé kí n máa ṣe kí ni. Bí ìmáàmù ṣe ń sọ mọ́sálásí tí pásítọ̀ ń sọ ṣọ́ọ̀ṣì ilé Ọlọ́run kan ṣoṣo tó jẹ́ ààfin ni o ilé Ọlọ́run ní mọ́sálásí náà ṣùgbọ́n ààfin ìkànnì máa wà lù kò sí ìṣe ààfin èèyàn ààfin Ọlọ́run tí ọba sóòsà ń bẹ̀ so ààfin Ọlọ́run ó sì la kọ́kọ́. Ó ga o, Olúwo Ọba ilẹ̀ Yorùbá, ẹni tí ò bá sí òòṣà ní ààfin, bọ́tọ̀ bá tẹ lọ sí coronation ẹ̀ yìí, agbọ́pọ̀ wọ ìpẹ̀bí lọ, wọ́n lọ gba agbára normal according to normal protocol. Kí lè tẹ́ wá lọ sí coronation ọba yìí? Kí lè tẹ́ gba microphone ní coronation ọba yìí? Kí lè tẹ́ ṣàlàyé fún wọn pé tí ò bá ti sí òòṣà níbẹ̀, tí ò bá ti ṣe ọba òòṣà mi ò ní wá, ṣùgbọ́n ọba tí òòṣà yàn èmi ò kí n bá ru ọba bẹ́ẹ̀ ṣe. Kí lè tẹ́ lè sọ fún wọn? Please drop your comments, like, share. Thank you for watching. Bye.